Ọ̀yá àtúntìdé bá ti máa ń dé sórí ìkànnì Gist Entertainment TV ìkànnì àwọn alálùbáríkà ní ẹ̀wọ̀n lónìí lálàálù kùtùkùtù yóò tún hù dáadáa Gist Entertainment òun ni wọ́n máa ń pè bí tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rèé tẹ̀lé darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí ẹ dákun ẹ máa bá ń kílíkì lórí subscribe button yẹn ẹ bá ń like kẹ ẹ bá ń share ẹ bá ń pín kòdèlè kòdòkò ẹ má wàá gbàgbé láti drop comment yín bó o ló ti rí lọ́dọ̀ tí ẹ drop ẹ sábẹ́ comment section fídíò yìí ó yá o ẹ jẹ́ ká jọ gbádùn ẹ̀. oṣù kan àti Fúnkẹ́ Akíndélé yẹn àti Fúnkẹ́ Akíndélé nígbà tí mo lọ bá a ṣiṣẹ́ mo lọ bá wọn ṣiṣẹ́ odidi oṣù kan ni mo lò ní kíní wọn Amen Estate a whole 1 month wọ́n pọ̀ o I no just do me I no dey cap. Odidi oṣù kan ni mo lò ní Amen Estate mo ń lo Lexus 350 white gbà yẹn ìgbà míì mo níyàwó èmi ń gbáyọ̀bọ̀ mo máa bóyá láàrin ọjọ́ mẹ́ta tí n bá wò pé àní níṣẹ́ lọ́la mo kàn lè sáré wá. Odidi oṣù kan àti Fúnkẹ́ Akíndélé kò fún mi 150,000 mo fọlọ́ ọ̀bá búra ṣé industry yẹn. See, the reason why I'm saying this, for all you upcoming, anybody tó bá fẹ́ lóyìn, tọ́lọ́n bá ti bá yín ṣe, tẹ́ bá ti norúkọ, ẹ má rí anybody bí gbà wípé Ọlọ́run. Sẹ́ẹ̀mọ̀ nǹkan tó ń fi jẹ mí gbà yẹn, bí wọ́n ṣe mẹ́sẹ̀jì mi, mo ṣe fídíò kan ní o. Lando speak English, ìyá àgbà mi. I do one video. Where be say she can't like and she messaged me. I know they message anybody. I did like this. She tell me say ìjọba àti Fúnkẹ́ tó bá dẹ̀ bá ń sọ̀rọ̀ first one fine I'm máa sọ̀rọ̀ gentle cool. But all the time where I work for her tí mo fi ṣiṣẹ́ ńbẹ̀ I just take a picture. Ilode kò sí àfojúlẹ̀ mo fọ́ bàbúrà. Àjọ ní picture ẹyọ kan èmi dẹ̀ lélẹ̀ mo yẹ tí kí wọ́n máa bẹ̀bẹ̀ kí mo fẹ́ ya picture kẹ wá máa insult mi kí fi Wizkid wà bí báyìí kó dé mo kàn máa kí Charlie Àgbàwo ní kí Davido débì èmi ò wà photogenic. Nígbà yẹn mo rí pé mo fẹ́ lọ bá Fúnkẹ́ Akíndélé ṣiṣẹ́ inú mi dùn pé Lande déédéé mìíràn ó ní bá Fúnkẹ́ Akíndélé ṣe fíìmù ó lo ìmọ̀tì lọ́dọ̀ ẹ̀ ó ló fún ẹ ní 90,000 ìwọ́dẹ̀ ẹ̀ expect owó tó jù yẹn lọ lọ́dọ̀ Fúnkẹ́ Akíndélé but ìyẹn ò míì pé kí Fúnkẹ́ Akíndélé máa help ẹ lọ́la ó lè di ọ̀la tó jẹ́ pé ò bá ṣe anything ó máa pè ẹ́ á máa wò pé bọ̀bọ̀ tí mo pè lọ́wọ́ kan pé kó wá ẹ̀bùn tó dẹ̀ wá tó dẹ̀ tún fún lówó kékeré ó lè dọ̀la kó fún ẹ ó tẹ̀ ní expect á pè ẹ́ pé Lande mo fẹ́ surprise ẹ nígbà tó bá ti fi ọ̀rọ̀ kékeré tẹ́ ti fi báyé ara yín jẹ́ ó ní Fúnkẹ́ Akíndélé kò fojúlẹ̀ ya fọ́tò kọ̀ọ̀kan ẹ̀ sí aṣáàríkàmú náà àríkàmú àìmọye ìgbà wọn ti jọ ṣe skit papọ̀ tó máa ṣeré ẹ máa wò pé bíyà ìyá sí ọmọ ẹ̀gbọ́n orúkọ tí Kàmọ́ pé Fúnkẹ́ Akíndélé ni màámi Fúnkẹ́ Akíndélé kẹrí Kàmọ́ ó gbọ́n ni ọmọ tó ń bí nílé ọgbọ́n wọn ní tó bá fẹ́ mọ̀ bọ̀ wá ṣe bí ọ̀bọ Kàmọ́ rẹ́ra ìsílẹ̀ ẹ̀rí bó ṣe máa ń ṣe màámi o ṣe rò pé kò mọ̀ nǹkan tó ń ṣe ni ó tájẹ̀tì kan lọ́dọ̀ Fúnkẹ́ Akíndélé ni ìgbà tí Kàmọ́ ṣe wedding 1 million naira ló fún Kàmọ́ ó tún fún ní ọ̀pọ̀lọpọ̀ gift ẹ̀yin tèmi gift tó fún Kàmọ́ ó ti rí pé ọmọ ọlọ́mọ ó rí ibi tó tutù rárá bá sí ó fọpọlọ sí ẹ̀yin á máa ṣe làwùlàwùlàwù Fúnkẹ́ Akíndélé tẹ̀dẹ̀ ń wò yẹn ó máa study èèyàn ó ti rí pé bóyá Lande ó ti lè wò pé àwọ̀ èyí ó loose mouth bóyá mo máa sọ̀rọ̀ ẹ mọ̀
àwọn ọkùnrin kan wà tó jẹ́ pé wọ́n ní secret wọ́n máa rojọ́ bòlòbòlòbò ó ti lè wo pé ẹnìyẹn á máa sọ̀rọ̀ ẹ understand kò ní fẹ́ close mọ́ ó máa ń wo àwọn ìjẹ́mọ̀ àwọn èèyàn máa àwọn especially èèyàn tó bá ti ní owó ó máa wo àwọn èèyàn á mọ ọ̀rọ̀ tó lè sọ á mọ bó ṣe máa close mọ́ irú làǹdẹ̀ yìí ẹ̀wọ̀n kan tó sọ lónìí báyìí ó dẹ̀ lè jẹ́ pé Fúnkẹ́ Akíndélé ó ń tẹ̀sí ẹni tí ò mọ̀ ẹ ti báyé ara yín jẹ́ pẹ̀lú ọ̀rọ̀ ẹnu